Bismillahir Rahmanir Rahim. Bá a ti mọ làáké ẹ̀lírí ò lè kígbe kó tó ti erin. Gbogbo wa tá jọ ń ṣe fàǹfà ọ̀rọ̀ ẹ̀sìn mára wa lọ́wọ́ lónìí àti ìdáyé tí òwe ìmọ̀lá fi sàdínì ọgbọ́n ògbé ti wà. Ìyẹn túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ti kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn, tó ka tírà nípa ẹ̀sìn, tó yé bó ti wù kọ́jú orí rẹ̀ ó kéré tó, bí ahọ́n tí ó fi gbé kalẹ̀ bil hikmati wal mau'izatil hasana bá ti wà fún, ó láǹfààní àti dá sọ́rọ̀ ẹ̀sìn. Gbogbo àwọn tá ń pè láàfá àgbà fẹ́sìn, ọmọ èké ni wọ́n níjọ́ tí wọ́n ń sayé. Ọjọ́ orí omi ò wọgbọ̀n ọdún, òun sì láàfá àgbà tọ́lọ́wọ́n bá gbégbà fún, torí pé ó ṣe wàhálà lórí ẹ̀, Ọlọ́run ṣe fàlùbáríkà sí. Wọn ò sọ pé àgbà la fi sàdínì kọ́ ni wọ́n wí. Wọn ò sọ pé àgbà la fi sàdínì, wọ́n ní ìmọ̀ la fi sàdínì. Tọ́ bàbá wa rí ìmọ̀ ọ̀hún tán, agídí kọ́ la fi ṣàlàyé ẹ̀. L'Ọlọ́run fi gbé ètò wá fún wáàsí ṣíṣe bil hikmati wal mau'izatil hasana. Ẹni tó fẹ́ fọgbọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ ó sì jálá gidi pé tí mo sáwì ilẹ̀ gbọ́dọ̀ ṣe, ìtumọ̀ ẹni kúntọ̀ mú mature. Ẹni tí ó sì mature kò lè, Ọlọ́run ò bẹ́ níṣẹ́. Maturity wà nù tọ́lọ́run fi ń rán àwọn tí ó ń rán níṣẹ́. Maturity yẹn wọ́n gbọ́dọ̀ mature láti inú ọpọlọ. Ìyẹn ni àárín fín òsì kò fi ní máa rùn nínú ìjíṣẹ́ wọn. Wọ́n lè máa fẹ̀sùn kàn wọ́n pé ó rí mi fín, ṣùgbọ́n yóò ti yá wọn ọlọ́gbọ́n pé àárín fín kọ́, kàkà kọ́ mọ tí ó pa mí láyò ni wọ́n fẹ́ lò fún yẹn. Òun gangan kò gbọ́dọ̀ sí ìwà àrífín nínú ìwà rẹ̀ nígbà tó ti jójì sí Ọlọ́run. Kó máa fi Ọlọ́run rán mi iṣẹ́ ṣe ọ̀yájú sáwọn tó jù lọ. Gbogbo ẹ̀yin tí ẹ ń pè mí, pàápàá jùlọ àfáà ní ìkáyé, ẹ máa ń ṣe bí ẹni tó mature, ṣùgbọ́n èmi ò rí maturity nínú ìwà yín. Ọ̀rọ̀ ẹnu yín ló mature, ìwà yín ò mature. Ẹ kọ́ maturity pọ̀. Gbogbo yìí tẹ́ ń sọ, gbogbo ìgbà tẹ́ fi bú mi lórí afẹ́fẹ́, sí mo dá yín lò. So lọ́jọ́ kan tí mo pe orúkọ yín, mo wà lórí life gan pẹ̀lú àfáànjọ́ kan, ó rí mi, ó sì bẹ̀rẹ̀ sí ní bú mi. Sí mo wá dáhùn, sí mo sọ̀rọ̀ lórí ẹ̀. Maturity tọ̀dọ̀ tèmi nìyẹn. Ìta tó dà wá pọ̀ kìí sọ̀rọ̀ ọjà. Gbogbo ìtẹ́ gbogbo yín ń pè mí, àwọn àfáà wa, ó yẹ ká fẹ́ràn wọn, àfáà wa, ẹgbẹ́ ó yẹ ká gbà wọ́n láàfáà, gbogbo yín ẹni tó jù mí lọ kó má jẹ́ àfáà mi, sọ́nà yẹn ni kó jẹ́ àfáà mi kí n tó lè mọ̀ pé ẹni jù mí lọ ni. Ẹni bá ti jẹ́ àfáà ẹ̀sìn, ọ̀ràn yẹn ni kí yín ó fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá sọ̀rọ̀ tí ò lọ nínú ẹ̀sìn, a gbọ́dọ̀ torí ìfẹ́ tá a ní sí fílẹ̀. Ẹ̀sìn ẹ ṣe property ẹgbẹ́ àbẹ́bí kankan. Property Islam ni. Islam is a local religion, international religion. Ọ̀rọ̀ àgbáyé. Káwá pé nǹkan kan fẹ́ látúnṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn lágbàáyé, ṣé secondary school ni wọ́n ti wá máa sí, ni wọ́n ti ṣe conference yẹn. Nǹkan kan, ọ̀sẹ̀ Buhari, àwọn nǹkan kan mẹ́bẹ̀ tó kù díẹ̀ káàtó. Ṣé nínú secondary school ni wọ́n ti ṣe conference yẹn. Tírà tí gbogbo ayé ní síkọ̀sí, tí àtúnṣe kan bá ń bẹ ẹni tó bá ràtúnṣe yẹn yóò pe conference àgbáyé
yóò pe gbogbo ayé pé ayé ẹ bá mi dá ẹ wo kíní yìí o àwọn àgbáyé ó wà bá a dá sí wọ́n wà jọ fojú wò ó Sọ̀yí Buhari ó kọjá téèyàn ó kàn dòkólẹ̀ sínú secondary school tí ó lóun fẹ́ yanjú kò ṣeé ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀ ń takò wá tẹ́ ń bá wa jà lórí pé ọ̀rọ̀ tí wọ́n sọ kò yé eyín ni ẹni kí wọ́n sọ yìí tí ó yé wa dá èèwọ̀ ní ká di àfẹ́ ẹ̀sìn sẹ́mi èèwọ̀ ìtí ń bẹ lórí ẹ̀mí wa là ń sọ síta yẹn bá sì ti sọ náà nìyẹn ọ̀rọ̀ tí ń sọ yìí èyíkéyìí náà àwọn àfáà tó kọ́ mi ní kéwú tó bá yí ń tá a mọ̀ tí wọ́n kọ́ wa padà tó ní òrí bẹ́ẹ̀ mọ́ àyàjọ di ọ̀tá ni o màá fara mọ́ ká mẹ́jọ sí mọ́ o dànkẹ́ yí ń tá a ti kọ́ tó yé wa padà nígbà tí n wá lè fún àfáà tó kọ́ mi láàyè kó sì yẹn sáàfáà láàfáà ni màá wá fún láàyè kìí sẹ́sìn ẹbí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ nípa Ànábì wa Dáúdù alayhi salatu wassalam ìtàn tí wọ́n mú wá nípa rẹ̀ yẹn ìtàn tí ò lọ ni mo wá rí bàbá kan tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ pé ọmọ Ísírẹ́lì ni Ànábì Dáúdù ọ̀rọ̀ táwọn Ísírẹ́lì bá sọ nípa rẹ̀ ń lò dodo àwọn Ísírẹ́lì bò ó á darí yé padà sínú Al-Qur'an bóyá ẹ̀kan bóyá bẹ́ẹ̀ bá ń tọ Qur'an ẹ̀yí sábà wo kí ni tí ń wí ṣé àwọn Ísírẹ́lì yẹn kọ́ ni Al-Qur'an bá sọ̀rọ̀ ní Suratul Baqara wípé afatatma'una a'udhu billahi minash shaitanir rajim ẹ máa gbọ́ ẹ̀yin yẹn o ọlọ́ni afatatma'una an yu'minu lakum gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ṣé ẹ̀ ń rò pé àwọn Yahudi àtàwọn Nasara Ísírẹ́lì yẹn ṣé ẹ̀ ń rò pé wọn ó gbà ti yín ni wọn nígbàgbọ́ sí yín qad kana fariqun minhum yasma'una kalam Allah ṣé báwọn kan nínú wọn ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àwọn àfáà wọn mọ ọ̀rọ̀ Ọlọ́run wọn gbọ́ ó yé wọn summa yuharrifunahu lẹ́yìn ìgbà tó yé wọn tán àwọn wá ń yí padà min ba'di ma aqaluhu lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn yé wọn tán ti ṣe làákàyè nípa rẹ̀ pé nítọ́lọ́run wíre wa hum ya'lamun wọ́n nímọ̀ nípa ọ̀rọ̀ yẹn wọ́n yí padà ni ṣé àwọn Ísírẹ́lì tọ́lọ́run bá ń ròyìn báwọn lẹ́yìn ní tẹ́ bá sọ pa Nábì Ọlọ́run kágbà gbọ́ àwọn tó jẹ́ pé wa idha laqul ladhina amanu tẹ́ bá pàdé àwọn onígbàgbọ́ òdodo níjòkó kan ni láàyè kan ni láwùjọ kan ni qalu amanna wọ́n ní wallahi tẹ́ǹsọ yẹn ó yé wa àgbàgbọ́ gbogbo sì rí nìyẹn ṣùgbọ́n wa idha khala ba'dun ila ba'd tó bá di pé apá kan wọ́n pàdé apá kan tó di pé àwọn nìkan ló kù láàrin ara wọn qalu àwọn apá kan mọ̀ wá sọ fáwọn apá kan tán láwọn gbà yẹn wípé atuhaddithunahum bima fataha Allahu alaykum ṣé ẹ máa fi tọ́lọ̀ fi hàn yín hàn wọ́n ni ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òdodo ni wọ́n gbé dání ni ní yuhaddukum bihi ẹ mọ̀ pé tá bá ti mọ̀ pé òdodo ni àwọn gbé dání wọ́n mọ̀ fòdodo ń jẹ ẹ̀yin níyàn afala ta'qilun wọ́n mọ̀ búra wọn bẹ́ẹ̀ pé ṣé ẹ̀ ṣe dáká yìí ni ṣé mọ̀ fún wọn lẹ́sìpó ni awala ya'lamuna anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun Ọlọ́run ní ṣe kòkò ayé wọn ni wípé àti tí wọ́n ṣe ní kọ̀kọ̀ àti tí wọ́n ṣe ń gbangba gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mà wa minhum in bẹ́nu àwọn táwọn wí ummiyuna ẹni tí ó mọ̀ ọkọ̀ tí ó mọ̀ ọkà ní wọn la ya'lamuna al-kitaba àwọn ọmọ bẹ́ tí kọ illa amaniya wa in hum illa yadhunnun in bẹ́nu wọn tó ti gbé ìkàun in fi ọpọlọ in rò ní pé ṣé nǹkan yìí ṣé bó ṣe ríre ṣá ẹwà gbọ́n tó lọ fi parí ẹ̀ Ọlọ́run ní fawailun kò sì ní dáa fún àwọn kan àwọn wo lilladhina yaktubuna al-kitaba àwọn tí wọ́n ń kọ tírà bí aydihim ọwọ́ ara wọn wọ́n fi kọ thumma yaquluna hadha min indillah wọ́n wà ní eléyìí táwa kọ yóò látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá liyashtaru bihi thamanan qalilan fawailu lahum mimma katabati aydihim Ọlọ́run kò ní dáa fún wọn pẹ̀lú tí wọ́n fọwọ́ ara wọn kọ yẹn wa wailu lahum mimma yaktumuna kò ní dáa fún wọn pẹ̀lú òdodo tí wọ́n mà tí wọ́n sì bí òdodo yẹn pamọ́ nípa Ànábì Muhammad nípa Al-Qur'an ni
nípa àtàwọn ẹni ọlọ́ni nípa àtàwọn ànábì ọlọ́ni wọ́n sì gbé ipa má kò ní dáa fún wọn. sí àwọn Ísírẹ́lì tọ́lọ̀ ń bùn ní èpè tó pọ̀ tó yẹn nínú Al-Qur'anu ni ẹ̀yin ní tí wọ́n bá ti sọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run ọba lọ́nà tí ò da ìdá gbàgbọ́ tó ráwọn ní wọ́n bá gbé. ṣé àwọn Ísírẹ́lì yẹn bá àwọn ànábì wọn ṣọ̀tá ni ṣé wọ́n bá àwọn ànábì wọn ṣọ̀rẹ́ ni abẹ́ rí inú Al-Qur'ani tí wọ́n ni wàyákìtùlúnà nábì yìí náà wọ́n mọ̀ pa àwọn ànábì Ọlọ́run sáwọn Ísírẹ́lì kọ́ ni wọ́n bá wí àwọn tí wọ́n pa àwọn ànábì Ọlọ́run lẹ́ nígbà náà ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ìní ó ṣe déédé. ẹ ṣe sùúrù ẹ̀yin bàbá yìí ẹ ṣe sùúrù a sì ní ẹ̀dì kílíà ẹ̀sìn tẹ́ ẹ wà nú ẹ̀ ẹ̀dì kílíà rẹ̀ tó bá yẹ pé ìsìláàmù tá a jọ wà nú ẹ̀ yìí ni ẹ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ tí ń sọ yẹn níjọ́ tẹ́ ti sọ̀rọ̀ àwọn sàábé jákujàku náà láti mọ̀ pé ibi tẹ́ ń bọ̀ nìyẹn àmọ̀kúrò àwọn ànábì Ọlọ́run lẹ́ ń bọ̀ a sì ti dúró dè yín bẹ́ẹ̀. àyá Al-Qur'ani mo ké yo hadisi tó wá bí àyà ń wó àbí àyà tó bí àyà tí mo kà í wó ẹ mú jáde ṣe bẹ́ẹ̀ láàmọ́ kéwú àmọ́ lillahi l-kamali. Assalamu alaikum warahmatullahi.